kéré ẹ̀nà bá rẹ́ni tó jọ mẹ́ta máa ní tó jọ mẹ́ta olólùfẹ́ wa káàkiri àgbáńlá yìí ẹ̀yin tí ètò àṣírí ayé àmàkíyìn tó jọ mẹ́ta ọ̀ṣẹ́ dáadáa la bá yín àlẹ́kùn àṣepọ̀ ọdún torí láti bàbá ti ṣọdún tán ní ọdún léyà àti ìṣètò àwọn akíyìn pèsè dáadáa la bá yín ẹ̀kọ́ dédé àsìkò ìbò olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé ẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Yeyege Orínté àti bàbá àlùbáríkà owó ẹbí dànù ní ìlú Ìgbòdù kí la gbé wá fún yẹn kí la fẹ́ sọ ẹ lólùfẹ́ wa wá nǹkan fìdílé nǹkan jẹ́ àjọṣetò yìí bí a ṣe ń ṣe kó wà lè dìbò tí ń rí bàbá wa ń kàlẹ̀ àwọn ẹbí dànù ní ìlú Ìgbòdù bàbá o. Yeyege. bàbá o ǹjẹ́ o. Yeyege. òkùnkùn jẹ́. ọmọ àlùbáríkà. bẹ́ẹ̀ ni ní Ìgbòdù. fúlẹ̀tà Ìgbòdù. bẹ́ẹ̀ ni kẹ́lómi máa wà kẹ́lómi máa ní ẹ̀ rárá ó ṣáà ti fi tagbódù yẹn lẹ̀ fún bàbá àlùbáríkà. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. alihamdulilayi. ṣe rí gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá wọ́n mísì wa. bẹ́ẹ̀ ni wọ́n mísì wa o. bàbá kódà ń gba ẹ lọ mọ́ká mísì yín báyìí Yeyege sáré yín bá sọ̀rọ̀. ẹ̀yin gàdá ẹ bí wàá lọ mẹ́ka yẹn ṣe sọ àṣẹ àwọn kí ló dé. sẹ́rẹ́ ni tí ọba rí èèyàn tó bá ń béèrè èèyàn ń tọ̀hún léèyàn o pẹ̀lú ògo Ọlọ́run àìní rẹ̀yìn náà mọ́ Ọlọ́run ní gbé báyìí ètò àdúrà ló pọ̀ ètò àdúrà ló pọ̀ àdẹ̀jú sọ́tún àdúsósì Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ Ọlọ́run àsọdún ayọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè mi èmi gangan lẹ rí o. àlùbáríkà lẹ rí o. èmi ni o èmi ni o mo dúpẹ́ lọ́wọ́ yìí àkọ́kọ́ àdúrà ń kọ lẹ́tà ọ̀rọ̀ mẹ́ta sí i Ọlọ́run dákun jọ̀ọ́ máa bá yín gbé pẹ̀lú ògo Ọlọ́run ogun tí mú èèyàn káwọ́ mọ́ rí lẹ́yìn ọdún Ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí gbogbo olólùfẹ́ mi. èkejì ìwọ Ọlọ́run ìdààmú tí bá dà ìfi wá sọ pé bó láyé mi já sí Ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí yín Ọlọ́run ìwọ Ọlọ́run gbogbo bí aláàánú ẹnì kọ̀ọ̀kan yín bá wò wà àtèmi náà Ọlọ́run ní jẹ́ wọn dọ̀tá yín yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ rẹ̀ Ọlọ́run yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ rẹ̀ Ọlọ́run wàláhùlà aláàkúwátà ìlàbíláyà lílẹ̀ àṣẹ. náà lẹ ti gbọ́ yẹn bàbá lórí ètò lẹ́ni ṣe mọ̀ pé tó bá ṣe ń lọ níta ń bẹ̀yìn àwọn máa ń gbé wá fún bí bàbá ẹ̀fọ́jú àgbàwò kìíní ìbá ògbóṣèlú àwọn aṣíwájú nínú ẹ̀sìn méjì ni o alájà ìyá káólà tó wà nìbàdàn àti bàbá akéwùgbà góòlù táwọn náà ń gbé ń bàdàn àwọn méjèèjì mà ní ọ̀rọ̀ gbọ́n mi sí omi òtó àńdọ̀rọ̀ ilé ẹjọ́ àǹtíràwà mọ́lé bàbá akéwùgbà góòlù ní ìyá káólà tẹnu àbùkù lọ àwọn ó fẹ́ sùn ìbanilórúkọ jẹ́ wọn làwọn fẹ́ fi wọ́n jófin ó di pé ọ̀rọ̀ délé ẹjọ́. kí ló ló ṣe. wọ́n ti jọ ń fọ̀rọ̀ wọn ṣùgbọ́n ká búkúrú wọn ní ìyá káólà sọ wípé ọ̀daràn làwọn wọ́n ń bẹnu àtẹ́lù àwọn wọ́n bà wọn ní orúkọ jẹ́ lórí ẹ̀rọ ayélujára àwọn dẹ̀ ń bínú pé etí tó wá gbà lọ kò ní gbàbọ̀ àwọn bímọ orúkọ yìí sì rèé nínú ẹ̀sìn ó ní ọdún táwọn ti ń bá bọ̀ bó ṣe di pé ọ̀rọ̀ wọn di ilé ẹjọ́ débi pé wọ́n tún fi ìyá káólà sí àtìmọ́lé bàbá bí àgbà Yorùbá àti àgbà nú ẹ̀sìn tó dáa fún àwọn ẹlẹ́sìn pàápàá ṣáàǹtì ilé ẹjọ́ bọ̀ àtúndọ̀ rẹ̀. ṣùgbọ́n ò pa wọ́n pọ̀. wọ́n lọ́wọ́ pa wọ́n pọ̀ torí mo gbọ́ pé bàbá Akéwùgbà góòlù ní tí ìyá káólà bá ti sọ tó bá ti fi ẹnu tún àwọn ṣe wọ́n sì bá wọn gbowó tán yá lọ́wọ́ àwọn àtọkọ wọn. good ọ̀dà Ọlọ́run ṣeun ṣe rí ọ̀rọ̀ ẹ̀yin lọ̀rọ̀ téèyàn bá ti sọ ọ́ lẹ̀ báyìí kì í ṣe kó mọ́ nọ́mbà 1 tàbá ń bẹ lọ́hùn pé ọlọ́mọdé àgbà ọ̀tán lórílẹ̀ o ọlọ́mọdé kálásọ̀ọ́sẹ́ ọ̀tán lórílẹ̀ o aláàbò wa Ọlọ́run dákun
ṣàánú wa o ṣe rí orí lákòókò yìí ó yẹ kó jẹ́ pé àwọn mùsùlùmí ọ̀ràn tí bàbá Muyideen kí ni o ní mo wí. yẹ káwọn mùsùlùmí rántí bàbá Muyideen. àgàgà obìnrin tẹ́ sọ̀rọ̀ rẹ̀ o. ní ẹ̀yà Kaola. torí mo gbọ́ látọ̀dọ̀ bàbá tí bàbá mú un lọ sọ́dọ̀ president tí wọ́n dẹ̀ ṣoore fún tí bàbá ó sì gbà kọ́bọ̀ ńbẹ. ìyẹn bàbá mú ìyá Kaola sí. bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mo fi sọ èmi ò mọ ìyá Kaola bọ̀ tèmi bàbá ọlọ́rọ̀ ni wá ọ̀rọ̀ tí n bá sì sọ pẹ̀lú evidence mọ̀jà gbọ́ mọ̀jà ń gbọ́ ni tó pé bàbá jẹ́ nìkan tó jẹ́ pé tó bá ṣoore 100 billion fún yàn wọ́n mójú kú ọbẹ̀ bàbá ṣiṣẹ́ àlìkí àmọ́ pamọ́. ìyẹn bàbá ṣòwò ìdí. bàbá Àjàní gbogbo àwọn ọmọ wọn ọlọ́run jẹ́ wọn bá àánú pàdé ọlọ́run jẹ́ wọn bójú rere ọlọ́run pàdé. nọ́mbà 2 ṣe rí àfa Akéwùgbà Gold ṣèkì àfààní torí tá a bá ń sọ ọjọ́ orí kíni kan ọjọ́ orí kọ́ ipò tọ́lọ́run bá fi yàn sí ni ọlọ́run ti fi àfa Akéwùgbà Gold sáàyè àgbàlagbà ọlọ́run dẹ̀ ti fi sí ààyè ọ̀wọ̀ ṣẹ́gẹ́ẹ̀tì ó jẹ́ èèyàn ọlọ́run ni èèyàn ọlọ́run ní jà kó lọ pọlọ́pàá ẹni ibi ò ní jàkàì kó lọ pọlọ́pàá ẹni ọlọ́run ni ọ̀fẹ́ kan bá wọn dá sí ló fi sọ dọ̀rọ̀ yẹn dọ̀rọ̀ ọlọ́pàá. ẹni ọlọ́run ni bàbá Akéwùgbà Gold wọ́n fẹ́ káwọn yẹn bá wọn dá sí náà ṣe sọ́dọ̀ ọlọ́pàá. tí ọba fẹ́ kán bá wọn dá sí ẹ wàá bú àfáà mi láàárọ̀ ẹnu tó fi bú yín ò ní wú kílẹ̀ tó mọ̀ ọ sọ̀rọ̀ sáwọn ẹni ọlọ́run láàárọ̀ kára rẹ̀ ọmọ gbóná kílẹ̀ tó sùn ṣùgbọ́n ọfẹ́ kan parí ẹ̀ náà ni ìjà téèyàn bá fẹ́ kéèyàn parí èèyàn kó lọ àgọ́ ọlọ́pàá ṣùgbọ́n kí Akéwùgbà Gold kó rántí pé obìnrin lobìnrin ọmọ jẹ́ obìnrin lobìnrin ọmọ jẹ́ obìnrin lè bú ọkọ rẹ̀ ọkọ mi ò lè oníjìbìtì òpùrọ́ gbà wọ́n ń jánu o tíjà bá parí yóò yọ̀rọ̀ sọ padà o kódà lórí àwọn ìyá ńlá wa wọ́n ṣe fáwọn bàbá ńlá wa rí ṣe rí gbogbo nǹkan téèyàn ọba bóbìnrin ṣe àfa Akéwùgbà Gold mistake tí wọ́n ṣe nù gbogbo eré téèyàn ọba bóbìnrin ṣe èèyàn fààyè jálẹ̀ kí ni o ní mo wí. gbogbo eré téèyàn bá máa bóbìnrin ṣe á fààyè jálẹ̀. nàmbà wá nù tó bá jẹ́ pé kò sówó ń bẹ̀ nísìnyí kọ́kọ́ rẹ̀ ó mọ̀ sí tó bá sọ pé fẹ́ òní ńkọ́ ṣé bóbìnrin ló parọ́ mọ́ Yusufu Ànábì Yusufu obìnrin ló parọ́ mọ́ wánù ṣùgbọ́n bó ti jẹ mówó tọkọ ẹ̀ mọ̀ sí Ọlọ́run ti fọ Akéwùgbà Gold mọ́ láàrin ibẹ̀. nọ́mbà 2 alájà kínní ẹ pé alájà ìyá Kaola. ìyá Kaola ìyẹn ya fìbí sólóore o èèyàn kì í ya fìbí sólóore tí téèyàn bá ń ta bá gbá téèyàn bá ń ta bá wò wọn á ní àwọn ègùn wọn á ní kẹ̀lẹ́kẹ̀lẹ́ o kẹ̀lẹ́kẹ̀lẹ́ o béèyàn bá ṣe sórí ẹyọ kan fún yàn ó yẹ kéèyàn máa wo torí òun ó yẹ kéèyàn máa ra àràbù mọ́yàn ìsìlámù wá ṣe tó fẹ́ ká máa bára wa ló kọjẹ́ owó oore lọ́dọ̀ ẹ̀ nìyẹn
wọ́n náà lè ṣàwọn náà lóore lọ́la. Ọ̀rọ̀ tẹ́mi rí mo lè mi sọ yìí, ìwọ ò lè sọ pé bàbá Muyideen ò ṣe dáadáa fún ẹ rí. Sọmọ pé tí irú bàbá yẹn bá ń bẹ láyé wàá ti lọ sábà, bàbá ti pé ọ̀rọ̀ inú lélẹ̀ ti parí rẹ̀. Ẹ̀mélòó ló porí lé bàbá, ẹ̀mélòó ló sọ̀rọ̀ bàbá mọ́. Ìyẹn fa bíbí lóore. Ọ̀rọ̀ máa ń bẹ òjò lọ̀rọ̀ ìmọ̀ sú, omi kù kó tó rọ̀, omi kìí kù kó tó rọ̀. N tó ṣe lórí ntọ́ bá ti sọ pé òun ò fẹ́ tó dẹ̀ ṣe, ọmọdé ju èèyàn ju ẹ lọ oní díẹ̀ ni, tó bá fi díẹ̀ hàn ò ní gbádùn ẹ o. Èèyàn ju ẹ lọ oní díẹ̀ ni, tó bá fi díẹ̀ hàn ò ní láìkí ẹ o. Jọ̀ọ́ dákun torí Ọlọ́run ṣàtúnṣe lórí ọ̀rọ̀ àfá yẹn dáadáa. Arìnrìn àjò ní ìgbà wa dé Mọ́kà tá a hewó tá a gbé hàn àgbáyì lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì, gbàgbé àṣà táwọn Lagos State tàǹfìkì ń bò dọdún yìí wọ́n ní wọ́n ń béèrè wa ṣówó la gbé lọ ni, ṣebí wà láwù ń bẹ. Tá a bá gbówó yẹn náà wálé tá a délé kẹ́kẹ́ mi wọ ọ̀nà ń kọ́. Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Àti pé ẹrí bí ṣe ń sí ni o, àwọn àfáà kan bẹ wọn ìfẹjọ́ èèyàn sùn o, wọn ìfẹjọ́ èèyàn sùn o, wọn ìfẹjọ́ èèyàn sùn o. Èyí kò ń ṣe pé àgànkà kínní àǹkà kínní ń kọ́ lọ́rọ̀ o. Kúlúfù aláwọ̀ ẹ̀yọ̀kún ní bàbá ní ó ṣe lò ó. Tàbá tí àdá ó níbi wọ́n náwó sí o. Wá dákun tó lọ lọ́hùn, obìnrin ni ẹ bẹ́ẹ̀ o. Wá dákun Ọlọ́run, bàbá Ayọ̀kéwú Gbàgòdì, wọ́n bẹ̀ ọ́ ni, wọ́n bẹ̀ ọ́ ni, ọmọ rẹ náà sì ni. Etí tó bá gbà lọ kì í gbà bọ̀. Wọ́n lọ ẹ̀wọ̀n nípasẹ̀ orúkọ rẹ nísìnyí. Wọ́n ní mùsùlùmí sí mùsùlùmí, ẹsẹ̀ ẹ̀já wò ó. Ẹ má jẹ́ káwọn ẹlẹ́sìn kejì wọ́n máa fi wá sí yẹ̀yẹ́, ọmọ ìyá kan náà sì ní wá. Wọ́n wá fọwọ́ lẹ́rán káwa mọ̀ wọ́n máa wá wòran wa. Kódà nǹkan àbùkù ni, nǹkan àbùkù ni. Wọ́n máa wá wòran wa pé gbogbo nǹkan mùsùlùmí ló máa ń le kan. Kódà ẹran tí gèfèrí tí ń lé ànábì ló kó ń jọ́ sí, ṣe bá sọ̀rọ̀ rẹ̀ nígbà tá ànábì ò gbúrò rẹ̀. Ó padà lọ wò ó, ọba lórí àìsàn gbàdúrà fún, ó gbádùn. Tó bá yẹ pé ànábì mú un pé ó ti bú àwọn ọlọ́nà ti mú padà. Ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí lénìí kéèyàn máa ṣépèlé wa, kó máa sọ̀kò mọ́ wa, kó máa ṣépèlé wa, kó máa sọ̀kò mọ́ wa, ká mọ́ wàá rí, ká wá gbọ́ pó rẹ̀ ó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. A ní lọ gbàdúrà fún, ọ̀pọ̀lọpọ̀ wa ò ní lọ, á lọ lọ mú un. Ẹ já ṣe bí ànábì, ẹ dákun, àtọ̀tún àtòsì, ẹ já ṣe bí ànábì. Àfáà Akéwú Gbàgòdì jọ mi ní àlùbáríkà, bàbá ní gbódú gbogbo gbà. Sẹ́ni tí ó mọ̀, téèyàn bá léèyàn kan mọ̀ yìí ní Nàìjíríà yìí, nítorí òun ò sí Nàìjíríà ni. Wọ ọ̀yá ẹ̀ náà, téèyàn bá léèyàn mọ̀, ò sí Nàìjíríà ni. Ẹ jẹ́ ká fọ tẹ́lẹ̀ bí tó bá ti dá lèṣù wọnú ẹ̀, ẹ jẹ́ àgbàgbé ẹ̀ pátápátá. Tó bá rí owó fún ẹ, yóò fún Ọlọ́run ló fún ẹ lówó. Tí o bá rówó fún Ọlọ́run fún ẹ lémi, owó sì kún ọ̀dọ̀ Ọlọ́run. Yá tí àrísìkò ọ̀rọ̀ gọ́dọ̀ ní kò lè mọ̀ nǹka ni. Àgbámúyàmù owó ń bẹ lọ́wọ́ Ọlọ́run. Àlìmọ́ọ́lù tí ń jẹ́ owó ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n tó ń dùn Àfáà Akéwú Gbàgòdì,
wọ́n á máa pe àwọn kan ní kànìké sótìyé wọ́n á wá máa dásà nílọrin wọ́n á ní kànìké ó torí ó kan sùngbẹ́ kànìké wá lóhùn torí ó kan sùngbẹ́ o níbi tó wó bọ́ sí ni ò dáa o lòun wá dáná sungbó lòun mówó òun kànìké tó torí ó kan sùngbẹ́ ńgbò kànbọ̀ onígbò kànbọ̀ nùgbò kò wúlò fún nùgbò òun dẹ̀ sùn nùgbò òun rí nùgbò òun dẹ̀ mú kan òun náà torí ó kan kọ́ lòun fi sùngbẹ́ níbi tó kàn bọ́ sí ni ò dáa pẹ̀lú òògùn ọlọ́run èmi mo fi ọlá bàbá Muyideen mo fi bẹ lọ́run fún ọmọbìnrin yẹn ọlọ́run yọ ọ́ kúrò nínú wàhálà ọlọ́run yọ ọ́ kúrò nínú wàhálà ọlọ́run yọ ọ́ kúrò nínú wàhálà wọ́n náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o èmi ò wò pé kíní kan àwọn orí rédíò Ìbàdàn Àgídìgbò àbí kíní ṣebí bá a ṣe dúró fún wọn náà rè tá a bẹ lọ́run fún wọn àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n dẹ̀ dá ọjọ́ pé ọlọ́run á mú wọn dé àbí bẹ́ẹ̀ kọ́ mo ti sọ fọ́lọ́ Oríyọmí wàhálà ń gbà yẹn pẹ̀lú ìyàwó Ọọ̀ni ìyàwó àná ti Ọọ̀ni. mo sì sọ pẹ̀lú ẹni tó ní iléèwé gbogbo wọn mo dẹ̀ bẹ ọlọ́run mo sì dá pé ọjọ́ báyìí ọlọ́run yọ wọn ọlọ́run sì yọ wọn wọn ṣáà ṣe thank you látijọ́ wọn ti dé ọlọ́run ṣe thank you Jésù gbàdúrà fẹ́yàn mẹ́wàá ẹnìkan ló lọ́ọ́ dúpẹ́ ọlọ́run yọ o yọ o ó ti ń yẹ ọ ọlọ́mọdé ò rábùkù ó ti ń yẹ ọlọ́mọdé ò rábùkù sọmọ pé ńgbà kan náà ni wọ́n gbé ọ̀rọ̀ kan wá lórí ọ̀rọ̀ tọkọ ẹ náà tá a mẹ́nu bà pé kò yẹ kọkùnrin ó ṣe bẹ́ẹ̀ kó bìnrin aṣọ àgbà bẹ́ẹ̀ náà àgbàdo àfọ̀n ẹ̀ náà ń jọ náà ọlọ́dàkùn mọ́jọ́ ò rábùkù mọ́ ọlọ́mọdé ò rábùkù mọ́ ẹ̀ṣọ́ ẹ̀ afá akéwàgbà lóde dákun ọmọ rẹ ni gbogbo ọmọdé mẹ́kọ jẹ kọ́mọ yìí lọ́wọ́ ìyàwó léèyàn náà ń sẹ́yìn ọmọ ìyá kan náà ni wọ́n lọ́n ìgbẹ́jọ́ tán pátápátá ẹ̀dá pẹ̀lú ti bàbá méjì ẹ wọlá pé òkú ọ̀run ni ẹ má jẹ́ kí bàbá yẹn ọmọ kínú rẹ̀ ọmọ dùn lọ́rùn ẹ dákun ẹ̀yin ọmọ bàbá Muyideen ni màmá yìí náà àpọ̀ ọmọ bàbá Muyideen ni dákun káàkún ọmọ rẹ̀ èmi sì jẹ́ ọmọ fún bàbá Muyideen torí pé olólùfẹ́ bàbá ni mí ọmọ bàbá ni mí gbogbo nǹkan tí bàbá bá dẹ̀ ti fọwọ́ sí mi ò fàbúrú fún ọlọ́run ní fàbúrú oníjọ́ mẹ́jọ wàlà kúwátá ìlà àbílà ilé àṣẹ. ìmọ̀ náà nìyẹn wọ́n ti bọ́ níwájú wọ́n ti bọ́ lẹ́yìn ìwé wọn kálukú mú títí ẹ̀ ọlọ́run àyànjú gbogbo ẹ̀ ẹ wo ẹ̀yin tèmi ṣe rí pé ní oṣù tuntun la wọ̀ yìí ó tún ti ń wò 6 months kọjá oṣù mẹ́fà ó ti lọ ti bó ti dá sí méjì ọgbọgba oṣù wa níbi tó ti ń sáré mọ́tò tó ń kọlù kẹ̀kẹ́ kó sí bàbá àlùbáríkà nílùú Ìgbòdú fún oríṣiríṣi nǹkan tó bá ń ṣe é bí àlákàlà ní ọ̀nà òlọ́dédé ni ó kàwé tó òrìṣẹ́ wà nílùú òyìnbó ó gbogbo ẹ̀ òlọ́dédé ṣe láàbò kó máa bọ̀ ní kó máa bọ̀ lé pé bàbá àlùbáríkà wọ́n fi dànù kàn sí wọn ẹ̀ wà ní Ìgbòdú bí kíbi ṣe bá ti ń bọ̀ ilé kò dùgbà ìlú tó lọ sí Ìjẹ̀dẹ ebólè ní Ìgbòdú junction ẹ ti rí sáàmù tàbí kẹ́ ẹ bèrè lọ́wọ́ ẹnikẹ́ni pé ọ̀dọ̀ bàbá àlùbáríkà lẹ́ lọ ní Ìgbòdú tàbí kẹ́ ẹ pè 08023829492 08023829492 ṣùgbọ́n okay 9492 ẹ̀yin ti wá ó dàbọ̀ òdìjọ́ mẹ́jọ ìrè o.